Ẹgbẹ́ ká máa yin àwọn ọba wa. Ẹ wo bàbá tí bàbá kábíyèsí ògiri yẹn mo ti mọ̀ wọ́n bàtí mo ti wà ní Mọdákẹ́kẹ́. Ètí mo ṣe mọ̀ wọ́n. Bàbá mi Olúmọ ó ní bíjọba Nàìjíríà ọba fún Sunday Igboho ní amnesty kó wá sòkú ìyá ẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá máa parapọ̀ àfúnlẹ̀ amnesty kó sòkú ìyá ẹ̀. Kí ni mo ṣe tí DSS ní kó lọ gbé mi wá? Mo ti wá dé ń sìn. Gbogbo amnesty àṣẹ Ọlọ́run ló fi bí amnesty mi wá. Ọlọ́run bá ló fún mi ní amnesty mi. Torí kó dá ẹ̀mí mi sí. Èmi nìyẹn. Amnesty tí mo wá gbé wá, mi ò gbé lọ Kaduna, mi ò gbé lọ Kano, mi ò gbé kọjá lẹ Yorùbá nítorí pé mo kọ́lá. Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Tí a bá wá ní àṣemọ́ nìyẹn. Lè wọ́n dúnkokò mọ́ àwọn bàbá wa. Fúlàní ò lè mọ́ pa àwọn ọba wa lẹ̀ Yorùbá kábíyè ẹ̀kẹ́ dání. Àwọn bàbá mi ní kàkà kí n dọ̀bálẹ̀ fún gàmbà kí n kúkú kú dànù. Nígbà dẹ́dúró sè é. A fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà lápapọ̀ mọ̀ pé àwa Yorùbá la gbé Nàìjíríà lọ. Bàbá wa tí British bá so wá pọ̀, bàbá wa ní ìgbéyàwó tẹ́ ṣe fún wa àṣemọ́. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin president ẹ wà mí mo kí ohun tí n bá sọ lẹ́nu mi ni kẹ́ máa kọ sínú ìwé. Ohun tí mi bá sọ ẹnu mọ̀ sọ pé mo sọ èmi ò support ẹni kankan. Mi ò dẹ̀ gbìjà anybody. Ohun tí mo ń sọ fún yín ni pé àwọn ọmọ Nàìjíríà ni abẹ́ ọmọ Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́. Tàbá dẹ̀ sọ pé àṣemọ́ nìyẹn. Torí pé